Audio Jungle. Ibu ni wonu. Ọ̀nà méjì mo fẹ́ pín program àárọ̀ yìí sí. Ọ̀nà àkọ́kọ́ mo fẹ́ pe bàbá Mufti ṣàkíyèsí. Mo fẹ́ pe wọn ṣàkíyèsí. Ṣé mọ̀ pé in ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé wọ́n ṣàkíyèsí. Mo tún fẹ́ tún wọn pè ṣàkíyèsí. Tó bá wá wùwọ àkíyèsí tí mo fẹ́ pè wọ́n sí un. Ìwọ tún fojú mi wò. Tó gbé wá bá mi tó bá wù ọ́. Problem ti ẹnu. Sọ̀rọ̀ mi yọ. Kene kan ó wá pè Mufti ní bàbá wa Mufti. Alọ́pọlọ rẹ̀ ti lọ. Eléri bú ọmọ sì ni ọ́. Sọ̀rọ̀ mi yọ. Wọ́n sọ fún ọ pé ń wá nǹkan kan lọ́dọ̀ Mufti ni. Wọ́n wí fún ọ pé ń wá nǹkan kan lọ́dọ̀ Mufti. Àbá sọ fún ọ pé ṣe ń tì sọ́rùn nǹkan kan lọ́dọ̀ Mufti. Kò rí bẹ́ẹ̀. En tí ò yí ọ̀pọ̀lọpọ̀ yín ó pọ̀ ju tó yé yín lọ. Mo fẹ́ pe Mufti ṣàkíyèsí. Èyí ò àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì. Àwọn Yorùbá ní ń bọ̀ àwọn ládẹ́dì. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n já àwọn ọmọ ìyá wa tá súnmọ́ra wa tá ń bára wa sí tá nífẹ̀ẹ́ ara wa nínú àwọn àdàbíyà ẹjá lọ lè fàbò sílẹ̀ o. Ẹjá lè fàbò sílẹ̀ o. Tí a bá fi àbò sílẹ̀ á padà dọ̀tá ara wa náà ni. Ẹ máa sọ tipẹ́tipẹ́. Kò tí sí ìjà tí ó ṣẹlẹ̀ láàrin Markazi àtàdàbí wallahi tallahi summa billahi allazi la ilaha illa huwa kì í bẹ̀rẹ̀ lọ́dọ̀ Markazi. Ṣé pé ń búra pẹ̀lú tí ń sọ? Wallahi tallahi kì í bẹ̀rẹ̀ lọ́dọ̀ Markazi. Wallahi tallahi kì í bẹ̀rẹ̀ lọ́dọ̀ Markazi. Gbogbo tí ń jẹ́ ìjà tó ṣẹlẹ̀ láàrin Markazi àtàdàbí láyé kì í bẹ̀rẹ̀ lọ́dọ̀ Markazi. Bẹ́ẹ̀ wá lè yìí tí ń ṣẹlẹ̀ yìí náà. Ọ̀nà wo ló fi yẹ kí ọ̀rọ̀ yìí kan àdàbíyà? Ọ̀nà wo? Mubashara bí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ yìí ṣe wá fẹ́ ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ nínú àwọn mọ́tẹ́jà àwọn Markazi tí wọ́n ń sọ pé please àdàbíyà stay away for this issue. Stay away. Wọ́n pariwo. Kò kàn yín o, ẹ dákun ẹ má dá sí o. Ẹ má dá sí o. Ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ láàrin Markazi sí Markazi. Béèyàn ò bá lè rí nǹkan tún sí má dákun. Ọ̀rọ̀ tí ń sọ yìí ń sọ nítorí àwọn tó pọ̀ ni mo fi yà sí bí ọ̀rọ̀ tí mo yà sí yìí. Àkọ́kọ́ ní ń sọ nítorí Afa Kamil Al-Adabi because bí àwọn èèyàn bá ẹ́ńtà wọ́n ẹ́ńtà baba Khalifa Al-Adabi ni wọ́n ṣe gbá ni wọ́n ṣàwo ni ìmọ̀ dùn ìmọ̀ bà lára ìmọ̀ bà nínú jẹ́ bí gbogbo tí ń jọ ọmọ kéwú tó jẹ́ lérí ire ọmọ kéwú bó ti gbọ́dọ̀ rí lára ẹ̀ bó ti gbọ́dọ̀ tán nù. ìyẹn wá sọ̀rọ̀ yìí nítorí rẹ̀ kó tó wò yìí tó ṣẹlẹ̀ yìí o. Àfáà wa kan èmi àti wọn máa sọ̀rọ̀ nínú àwọn ọmọ bàbá Khalifa ni Àfáà wa ní Kaduna Àfáà wa Rabani ń sọ̀rọ̀ yìí nítorí wọn. Kí kálukú wọn náà kí wọ́n fojú inú wò ó ta lẹni tí ń kọ́ sí wàhálà.
kí ó tó pọ̀ àmì ìdá àmọ́ ó yí akọjá àtàfà rẹ̀ tó pọ̀. ẹ wọ̀rọ̀ yìí o. àfà rẹ̀ ti ń sọ àṣetí gàgà ayé rí àfà rẹ̀ tí ò gbádùn náà mọ̀ tí mo ṣe ìbà làánà tún lọ́ọ̀yà aláàmọ́ná ẹ̀kọ́dọ̀ wa. ìyẹ́bù ayé ti sinmi ẹ̀sìn wàhálà wọ́n àìkẹ́yìn ò sinmi wàhálà láàrin àwọn àfà gbogbo àfà rẹ̀ ń fẹnu gún àfà kan olùjọ mú èèyàn àfà kan olùjọ orí èèyàn ìwọ tó mọ̀ wọ́n ń jẹ́ kí ni wọ́n wá nílé ìwọ ewúrẹ́ ìwọ ajá àtàkẹ́fà tí ń pàdé rẹ̀ lórí ìkó ìyan kí ni wọ́n náà wá ká àyíkọ́sì mi lówó olóńgbà yẹn ni àwọn tó mọ̀ bá máa ń lọ́wọ́ gbà yẹn ìwọ náà ti ṣe nì láì bí ọ́ tó lọ ẹ̀wọ̀n lójú ọmọ ògbó gba ayé nígbà yẹn sọ́nà kò lè jẹ́ yìí. so kálukú lórí fídíò yìí ṣé ẹ mọ̀ pé gbogbo ọ̀rọ̀ táfà yìí sọ ṣé ẹ kó lé sí èsì rẹ̀ ò jìnnà rárá mo fa lùkúrá ni mo fi sẹ́yìn èsì ọ̀rọ̀ tó sọ yìí kò jìnnà àti ibi tó ti wá gbé ọ̀rọ̀ ń débi tó parí ẹ̀ dé wàláhì ló lé sí wàláhì tàláhì láti bí wọ́n ní àdàbí ò mọ kéwú tó nǹkan àmọ́ wọn kì í sọ̀sọ́kúsọ bá fa rẹ̀ ti sọ títí tó fi débi tó sọ dé ẹ ló lé sí àmọ́ ìwọ gẹ́gẹ́ bó ṣe já sí pé asúnmọ́ra wa amara wa àjọ ń gbàdúgbò kan náà àjọ ń gbé ilé kan náà sọ ọmọ yìí pé tẹ̀mí bá fèsì wọn ọ̀rì mi ń rí pọ̀ ń bá mi sọ̀tà ẹ fàbò sílẹ̀ o ẹ dákun torí tọ́lọ́ irú àwọn èyí ẹjá pè wọ́n ṣàkíyèsí ẹjá pè wọ́n ṣàkíyèsí ní irú àwọn yìí Sákì òun náà ṣe tiẹ̀ tó gbé wá òun kọjú sí Jakmali ó kọjú sí Yẹsẹ̀ Alunaka ó fẹ́ gbìjà mufti ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ tá a ti bẹ lọ́hùn táwọn àgbàlagbà ti parí tó ti kọjá tí Jakmali ti jáde tó ti bẹ̀bẹ̀ tí Yẹsẹ̀ Alunaka ti jáde tó ti bẹ̀bẹ̀ ìwọ̀n so pọ̀ mára wọn pẹ̀lú eléyìí tí ń ṣẹlẹ̀ yìí àkọ́kọ́ ẹni tí mo kọ́ rí tó bú Àlàájì àgbà ìwọ ni léyìí tí wọ́n ti parí tí Jakmali ti bẹ̀bẹ̀ tó bá já sí pé bí eléyìí náà lọ fẹ́ padà sí tó bá fẹ́ lọ́bẹ̀ sọ ọmọ yìí pé àjò yí ọ wípé èyí tí Jakmali sọ ń gbà ní ó lè sọ́jú ó lè sọ́lé sọ ọmọ pé òun kó bẹ̀rẹ̀ wàhálà òun kó bẹ̀rẹ̀ ogun wallahi tallahi summa billahi alladhi la ilaha illa huwa Jakmali kó bẹ̀rẹ̀ ogun òun kó sì bẹ̀rẹ̀ wàhálà gbogbo yín lẹ́sìn mà Jakmali fèsì ó fèsì ọ̀rọ̀ ni àwọn àgbàlagbà sì ti dá sí yun ọba lọ́rin ti dá sí gbogbo àwọn àgbàlagbà ti dá sí Jakmali ti bẹ̀bẹ̀ ó ti tán ó ti lọ ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ nísìn láàrin Maulana Mudirul Markaz láàrin Maulana Mufti Diyar tó bá wù ọ́ tí wọ́n torí pàápàá jùlọ ọmọ adú yẹn ọmọ òun ní ping ní kankan kò ní lérí bí tí wù kó mọ̀ that is why tẹ́mi because gbogbo orú àwọn ọ̀rọ̀ báyìí kò wù mí kí n máa fi bẹ́ẹ̀ sọ sí ma ó láwọn nǹkan tẹ́mi ń retí àwọn tá bá já àwọn sálàfí àbí àwọn tí wọ́n ń tà sálàfí àwọn làwa ń retí yìí pé gbogbo tí Mudiru ń ṣe ní tafsiri lọ́dún yìí àwọn ni ẹ jáde kẹ́ wá takò kájọ náà ọ̀rọ̀ mímọ́ ádámà àǹtẹ̀dẹ̀rọ̀ àná
ẹ tiẹ̀ wá fún mi ìsinmi nínú àwẹ̀ yìí púpọ̀. ọ̀rọ̀ tàsọ́ọ̀fù ní Mọ̀lánà Mùdírù Markaz ń sọ nínú àwẹ̀ yìí, ẹ jáde sí wọn kẹ́ pé tàsọ́ọ̀fù ń bídíà. ẹ jáde kẹ́ ẹ sọ pé àwọn tí wọ́n ṣe tàsọ́ọ̀fù wọ́n èsì alùsùn náà. àwọn nǹkan táwa ń retí lọ́dọ̀ yẹn nù, kìí ṣe gbogbo orú àwọn ará nù ètè ń bá kìí. so ìjà wa ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì tí mo sọ ibi tí ń ṣẹlẹ̀ nu. ìwọ Sákì ọlọ́fẹ́ dá síjà, ọ wá ń sọ ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ òní, ọ wá ń sọ papọ̀ mọ́ èyí tó ti ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ Àlájì àgbà àtọ̀rọ̀ àfá àgbà. ẹ̀yin àdàbí ẹ pé Sákì kẹjọ yẹ yí pé eléri ibú ọmọ ni kìí ṣe eléri rí ọmọ. torí tó bá jẹ́ eléri rí ọmọ ni kìí ṣe irú ọ̀rọ̀ ni ó tó máa ráyé létí, kìí ṣe bí irú ọ̀rọ̀ ní ó tó máa padà sí, nítorí pé ẹnwà tí ó jẹ. àti Sákì ni àtẹlẹ́yìn tí mo pé ọ̀rọ̀ rẹ̀ tán nísìnyí ni, àti Salmanu Abdullah sẹ́mọ̀ kó ń sọ sọ̀rọ̀ àtà mufti ló bá ń wáṣẹ́. ẹ mọ̀ wípé in tí kálukú wọn ó jẹ ìní wọn wá, bọ̀ kí wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká má pàdé tí ó jẹ wọn. ká má pàdé tí ó jẹ wọn. ẹ pé gbogbo orú àwọn èyí ṣàkíyèsí ẹ múra kankan bí ìwàhálà bá ṣẹlẹ̀ láàrin ilé kéwú méjì á bá ọ níbẹ̀. kí ló tẹ̀ ní bẹ̀rù Ọlọ́run tẹ́ bẹ̀rù Ọlọ́run? ṣé Jákàmálì kan ṣàdédé dìde jọ kan ó sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, ó bẹ̀rẹ̀ sí ní bú Àlàjì àgbà, ó bẹ̀rẹ̀ sí ní bú àfà àgbà, ó kàn dìde ẹ kàn bú. ó kàn bú. ẹ bẹ̀rù Ọlọ́run. ṣe bọ́rọ̀ ló ṣáájú ló fi padà dógún. òpònú kan ní tún kọ́ yàn yìí ní ìsìn pé Jákàmálì bẹ̀bẹ̀ kẹ̀ àmọ́ wéèrè ni ọ́. eléyìí ò mọ tí wọ́n ń pè lógun, ọláàlú yìí tá wà ń bẹ̀ ni, tó sì já sí pé a gbọ́dọ̀ kọ̀rọ̀ sáwọn àgbàlagbà lẹ́nu. ẹni dèdè bí Jákàmálì ti wá ṣe wọn àti bó ti bẹ̀bẹ̀ òní, gbogbo àwọn tí wọ́n bú Sheikh Adam tí wọ́n jí àdàbíyà sáwọn jáde wọn bẹ̀bẹ̀ bẹ́ẹ̀ dò ní. ẹ wo ẹ dákun torí t'Ọlọ́run, ní táwọn àgbàlagbà ń bẹ lọ́hùn kó tó ẹ má bàjẹ́. ẹ má bàjẹ́, ẹ dákun torí t'Ọlọ́run. gbogbo orú àwọn tí wọ́n ń dá sí tí ó kàn wọ́n yìí ẹ máa pè wọ́n ṣàkíyèsí kí wọ́n jẹ́ kí omi ìlú Ìlọrin ó tòrò, ká jẹ́ kó omi ìlú Ìlọrin ó tòrò, ká dákun. ẹ máa pè wọ́n ṣàkíyèsí because nítorí kémi máa sọ̀rọ̀ ibi tí ń sọ yìí nísìn kò tayọ wípé níjọ́ tí ó bá di pé ẹ bá provoke wa tíru wa yìí náà bá fi ń jáde pé yẹ̀sìn tó bá fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀, ìjọ náà lẹ́mọ̀ wá rí ti wá gbámú. ọ̀pọ̀lọpọ̀ àwọn kan bẹ ní ìsẹ́tọ́ yìí pé gbogbo tí ń rí lọ tí ń rí bọ̀ ní kálukú wọn rí, wọn à ní sọ kankan lérí ẹ̀, ó dijọ́ tí wọ́n bá jáde tó bá sọ tiẹ̀. kí la fẹ́ fi léyìí ṣe, ìgbà wo la fẹ́ ṣe dá? Salmanu yẹn ẹ wọ́nu ọmọ yẹn, ẹ wọ́nu ẹ̀. wọ́n ní kì í sọ ọmọ Ìlọrin, wọ́n látòkò wá balẹ̀ jẹ́ ni, ó wá kéwù Ìlọrin ni, kó má bà lọrin jẹ́ o.
tí ò bá lọ lè ṣọ́ra pẹ̀lú èyí tí ń dánwò nílọrin yìí èyí tí ó padà bá lọ lu wọn kò ní jẹ́ dùnú o tí ò bá lọ lè ṣọ́ra. ẹ wọ́nu ọmọ yẹn kìlọ̀ fún ẹ kì í lọ kó yẹ kí erí bọ ibi tí ó kàn. ẹ wọ́nu Sákì ẹ wá wọ́nu ọmọ ọkùnrin tí mo play fídíò rẹ̀ tán nísìnyí èmi ò tiẹ̀ máa ń rí rárá kọ́dà ìmúkọ rẹ̀ wallahi tallahi mà wallahi tallahi àmì ẹ wọ́nu ẹ̀ gbogbo ọ̀rọ̀ tó sọ lé sí i ṣùgbọ́n bàbá wa fọ̀ ṣé kò ní dìjà ẹ sì máa yí pé àmèsì o èyí sì máa sọ dáadáa yí pé ẹni tó bá lè búla kì í búyàn o torí ẹni tó lè búla tó lóun búyàn ẹ rí i pé èbú ti ń bú ẹ rí para bú ni àràbú ilé ìbò rẹ̀ ó jẹ́ àmọ́ tá a bá fẹ́ dá padà fóun dédé tí ń bẹ lára rẹ̀ ẹni ó lè búla kì í búyàn eléyìí ò ní sókè bá wọn á fẹ́ bọ́ sí eré ọ̀rọ̀ baba mufti àfisọ Allahu wàrà mufti ẹ kíyèsára wallahi ẹ kíyèsára o az-zulmu min shiyami nufusi fàyín tẹjírí za'ifatin falẹ̀ ìlàtin la yẹsìlìm kò sẹ́ni tí ò gbọ́gbọ́n káfẹ́ nínú káwájú wọ́n mẹ́yìn lọ́wọ́ ẹ̀yin ń dákẹ́ ẹ̀yin ò sọ̀rọ̀ ẹ kó là kó lẹ́kọ̀ọ́ ẹ kó kọ́ la o ẹ̀yin ń dákẹ́ ẹ̀ dákẹ́ ò lẹ́ dákẹ́. kí ló tẹ́ tàyé àwọn èèyàn rí náà o gbogbo ibi tẹ́ ń lọ tẹ́ ń dé tẹ́ ti ń ta sí Maulana Mudirul Markaz àwọn èèyàn rí wọ́n dẹ̀ understand ẹ̀ ẹni ó mà jẹ́ àkìfí nù àìfinù ebe yìí lẹ pé Mudirul Markaz lọ máa fà yín ṣe máa túmọ̀ rẹ̀ ṣá ẹ máa túmọ̀ rẹ̀ ẹ lọ máa fà yín ṣe ẹ máa túmọ̀ rẹ̀ ṣá ẹ wá náà dì yín lọ́wọ́ mu èmi ti ń sọ tipẹ́ iná ni tó ń sọ yìí wàlọ́hì nínú ẹni tí ń jẹ́ kọ́rọ̀ yìí máa le títí di bí ṣe ń le dì sìn wàláì Maulana Mufti ẹ̀jẹ̀ kan wàláì tàláì òdodo ẹlẹ́gbọ̀n àwọn Yorùbá lẹ́ni ẹni ànà lára ta ẹni ànà lára ta ẹ débi programu ẹ jùkò ẹ sì gbogbo ẹ sì mọ̀ wípé bàbá alátàndá Maulana Mudirul Markaz àfisọ̀wòláwò wàràhà ẹ mọ̀ wípé wọn kì í ṣẹni tí fèsì òjò wọn kì í ṣẹni tí fèsì ọ̀sẹ̀ wọn kì í fèsì oṣù
ẹ̀yin ò wá rí ọ̀rọ̀ nírì wípé ó ti lọ ó ti pẹ́ kí ni ń lọ lọ́bó ẹ ń sọ pé àwọn kan wọ́n di ẹ̀yin lọ́wọ́ mú wọ́n ní ẹ má sọ̀rọ̀ kírẹ́tì ò di àwọn lọ́wọ́ mú ta lórí yín dì lọ́wọ́ mú ta lẹ́ńtọ̀ mú torí yín dì lọ́wọ́ mú ẹ̀yin ò jáde nísìn ẹ sọ fún ayé wípé gbogbo àwọn ọmọ tí wọ́n ń sọ̀rọ̀ ní ó kọ yín ní orúkọ páwọn ń gbìjà yín tí wọ́n ń sọ̀rọ̀ sí Mudiru Markaz ẹ sọ fáyé pẹ́ mà sí ẹ bọ́ takẹ́tàn ayé káyé gbà yín gbọ́ ẹ lẹ́ mà sí ọmọ Salimanu tẹ́ ẹ wáṣẹ́ fún yìí ṣebí lẹ́yìn ìgbà tó bú Maulana Mudiru Markaz tó bú Sheikh Adam ṣebí ńlẹ́ bá wáṣẹ́ ilẹ̀ bá wáṣẹ́ ilẹ̀ wáṣẹ́ fún mo rí right up ẹnìkan láàárọ̀ yìí kẹ́nìkan tí ń búra tí kẹ́nìkan àwọn kan sọ yìí pé kẹ́nìkan Mufti Diyar wọ́n ń sanwó fáwọn kan kó máa bú Mudiru ẹ máa ń búra pé rọ́ ni mo ò pé rí ẹ ti dàrú mà túmọ̀ ta ẹ̀yin èèyàn nílàáká má bá ti máa ru ọ̀rọ̀ pọ̀ èèyàn ṣe nǹkan ọ̀sẹ̀ tẹ̀kìdírù ẹ̀ lérí ẹ̀ ọkọ̀ dára rẹ̀ lérí tó ṣeun ìjọ kejì ìjọ tí ọmọ Salimanu yìí tó bú Sheikh Adam tó sì bú Maulana Mudiru Markaz ẹni mufti ṣe mauludi lọ́mọdá níwájú ilé Sheikh Adam tí wọ́n gbé máìkì lé ọmọ náà lọ́wọ́ pé kó ṣe program wọ́n gbé máìkì lé lọ́wọ́ sáyẹ̀ máa túmọ̀ rẹ̀ àtẹ̀kìdír wọ́n ṣe tẹ̀kìdírù tó ṣe ọ̀nà wọ́n ṣe tẹ̀kìdírù pọ̀ bú Sheikh Adam wọ́n ṣe tẹ̀kìdírù pọ̀ bú Maulana Mudiru Markaz kí wọ́n wá sọ yí pé àwọn ò sanwó fáwọn èèyàn ká máa bú Mudiru ṣebí yẹn ní ń fọmọ yẹn gọ́t atalahan tó yẹ pé gbogbo ọ̀rọ̀ báyìí dé yóò jáde ni yóò máa wanu sí Mudiru mufti ò rí Mudiru ní rí àfa wọn ò rí Mudiru ní rí àfa wọn òpin ìgbà tí wọn ò bá sì rí Mudiru ní rí àfa wọn kò síbi tá ń lọ o òdodo lẹgbọ o aláì baba mufti ẹ máa sọ̀rọ̀ kan ẹ máa ṣe ìyálà ya mistake bí ọ̀rọ̀ yẹn gan káì ẹ ṣe ìyálà ya mistake níbi ọ̀rọ̀ kódà ọ̀rọ̀ yẹn jẹ́ kí n mọ̀ wípé ẹ kì í wọn ọ̀rọ̀ kẹ́ tó sọ ẹ yìí wọn torí tẹ́ bá máa wọn ọ̀rọ̀ ni kò yẹ kẹ́ sọ̀rọ̀ jáde ẹlẹ́ẹ̀bá Mudiru jà ẹlẹ́ẹ̀bẹ́ lọ́n fún ni kọ́lọ́n fọ́nà mọ́ ẹni wà láì inú àwẹ̀ mú wáyé ń bẹ lọ́n fún ni kọ́lọ́n fọ́nà mọ́ torí tí n bá bàjá yóò filẹ̀ ẹ̀rí ìsọkúsọ lẹ́sọ ẹ jẹ́ kí n pè ń ṣàkíyèsí ẹ má sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ má láyéláyé kí ni Mudiru fẹ́ fíìlì kọjá tí ń fíìlì yìí ẹ sọ nǹkan mi tó tún fẹ́ fíìlì kọjá tí ń fíìlì yìí mo wá fẹ́ kẹ́ lọ lè mọ kíní kan ẹ ríra yín ní rí wípé ẹ ní àwọn àtìbáwò kan tí wọ́n ń tẹ̀lé ó jura wọn lọ ó jura wọn lọ
àwọn kan bẹ commitment tí wọ́n ní fún mọ́ríkàsì ó lágbára gan commitment tí wọ́n ní fún mọ́ríkàsì fún mùdírù mọ́ríkàsì ó lágbára gan o mena junudi lati la tarawunaha nínú àwọn ọmọ ogun tó pé ẹ tí rírí kọ́lá kẹtún sàwáyì wallahi alazim because àwọn zaifu yajisuna anil lihaki nínú àwọn tí wọ́n láwọn tẹ̀lé yín àárín kọ̀ọ̀kan wọn tí ń jáde tí wọ́n láwọn ń kọ́ra ìtọ̀ kíní kan káwọn jáde káwọn dágbé pọ̀ kí nípa yín ká kí nípa ẹni tó jù yín lọ ká fi kulli nahiya gbogbo nahiya níbi sárídù ọ̀rọ̀ kákà máa sọ̀rọ̀ báyìí sẹ́pà yín kàkẹ́kẹ́ mo béèrè ni níbi kíkọ alkitaba a ní àwọn junud alladina qamu waraha mudir al-markaz àwọn ọmọ ogun tí wọ́n dúró lérí wípé mẹ́mẹ́kan ò tó gbọ́dọ̀ mí eléyìí mọ́ wọ́n complete gbogbo nǹkan òdodo lẹ́gbọ́n àwọn sì kọjá halẹ̀ ẹ má jẹ́